أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أهل الله. الحمد لله. àwa ní ṣé magistrate kan ni magistrate àwa nílé ẹjọ́ nílùú Ìlọrin níbí wọ́n ti ń ṣe ẹjọ́ Rahmon èyí tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó pa ọmọ ọlọ́mọ lẹ́yìn tí wọ́n kà jáde nílé ẹjọ́ wípé ó jẹ́wọ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá wípé bẹ́ẹ̀ ni òun ṣe bẹ́ẹ̀ ní tòótọ́. Àwọn tí àwọn ọlọ́pàá mú pẹ̀lú ẹ̀ àwọn mẹ́rin ni wọ́n jẹ́ 5. so ilé ẹjọ́ ní kí wọ́n lọ fi wọ́n pamọ́ ná títí di ọjọ́ tí wọ́n fi fún ẹjọ́ gbé dìde. Àròyé sì ṣẹlẹ̀ nínú ilé ẹjọ́ nígbà tí wọ́n ní kí wọ́n máa kó wọn lọ. Rahmon gangan fúnra wọn ó ní ó náwó sọ ká má sọ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ nílé ẹjọ́ ká má kó tilé ẹjọ́ torí pé ẹjọ́ náà sì ń lọ lọ́wọ́. Àmọ́ wọ́n ti ní kí wọ́n lọ ṣe kí ni kí wọ́n lọ fi wọ́n pamọ́ gẹ́gẹ́ bí wípé tí ẹjọ́ bá wà nílé ẹjọ́ ìwọ̀nba náà ni èèyàn lè sọ nípa rẹ̀. Gbogbo Ìlọrin bẹ́ńbì national president wa Alhaji Ahmed Àdìó Bàbá Bariga àwọn náà monitor kéèsì náà. Bẹ́ẹ̀ náà ni chairman National Youth Council chairman Ilorin Kwara chapter wọn bẹ́ńbì báyìí. So Ali Nasir Yusuf lórúkọ wọn. So àwọn náà wà bí gbogbo wọn ni wọ́n monitor kéèsì yìí wá. So monitor kéèsì yẹn abẹ́ fi fọ ìlú yìí mọ́ ni látara wípé ìlú Ìlọrin kìí ṣe ìlú ìbàjẹ́. Ẹni tí a bá ti rí tó jẹ́ ọmọ kan tó ṣèwà ìbàjẹ́ á fà lé ìjọba lọ́wọ́. Tíjọba bá mú fúnra wọn á kún ìjọba lọ́wọ́ lérí ẹ̀ láti fìyà jẹ irú ọmọ bẹ́ẹ̀. Bàbá president wa fún gbogbo Ìlọrin Alhaji Ahmed Àdìó Bàbá Bariga á gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn pẹ̀lú tó ṣẹlẹ̀ nílé ẹjọ́. Adúpẹ́ fún Ọlọ́run. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Gẹ́gẹ́ bí àdéhùn tí a ṣe fún gbogbo ayé wípé ó fún kèsì ìdílé ìmájẹ́ àjẹ́ àbájí irú àdéhùn tá a ṣe yẹn dandan náà níbi tí a ṣe ká ẹ̀ òun ló jẹ́ kí nígbà tí wọ́n fẹ́ gbé léde a try láti monitor gbogbo pé lọ bàtà arígbèlè ló fẹ́ lọ sí court aláti monitor èdè court ìpè báwo ni gẹ́gẹ́ bí nǹkan tá a rí pẹ̀lú tí adájọ́ ń ṣe ìdájọ́ òdodo máa wà lórí nǹkan tí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìkìlọ̀ tó ti fún oníkálukú wa wọ́n ní kí anybody má kó ti ilé ẹjọ́ àti nǹkan tó bá ń bẹ nínú àmọ́ èyí tó jẹ́ kókó ni pé ìdájọ́ òdodo máa wà. Ìyẹn làwọn fi ń sọ fún yín ìlú Ìlọrin kì í ṣe ìlú èdè tó ṣe ìlú jàti tó bá jẹ́ pé ìlú mi ni wọ́n fọwọ́ bù àwọn onífọwọ́ bù bàjẹ́ láyéláyé àní nígbà kíni àní gbà tí ò yà kó ṣẹlẹ̀ níbi àwa náà fara mọ́ nítorí pé ibi tó ṣẹlẹ̀ sáwọn ẹni tó ṣẹlẹ̀ sí kò sẹ́ni tó gbàdúrà ẹ̀ ilé kó ṣẹlẹ̀ sọ́mọ òun àmọ́ lágbára ní tọ́lọ́ Ọlọ́run ní jẹ́ ká irú ẹ̀mọ́ Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ nídùú wa. Lẹ́yìn náà a mọ̀ fún lágbára Ọlọ́run pẹ̀lú nǹkan tí a rí Ọlọ́run á jẹ́ kí dájú Ọlọ́run tó ṣẹlẹ̀ jẹ́ bó jẹ́ nìyẹn. Inshallah. National Youth Council Chairman. Bismillah. I want to say today, Oromi Omaja co-mix na night of Yoruba. Today is going to be a kind of co-mix the two languages together. No, you can speak English. I want to sincerely say thank you to all Ilorin people and Kwara State as a whole. And I want to assure and reassure us of what we said yesterday that we are going to track and make sure we follow up this case. That is not going to be a case that will be abandoned, a case that will be covered anyhow. We were at the police station yesterday, we were with the family of the girl yesterday. Today, this morning, as early as possible, we are at the police station where we accomplished them down to the court where the judgment was given and they have been remanded at the Kura Correctional Service. They are there already. And I want to sincerely say thank you to all Ilorin. And I want to pronounce this. As the State Youth Council Chairman, the Chairman of National Council of Nigeria Kwara State Chapter, I want to say that this kind of act is not acceptable in Kwara State. It's not our practice in Ilorin.
It's not part of what we do in Ilorin. Ilorin is known for peace, we are known for dua, and we are known for good things in Kwara State, Ilorin in particular. And we will continue to embrace that. Then we never allow anybody that does that to go scot-free. And I want to assure the general public that this guy in question will not go scot-free. We will continue to follow it up. Rumors were being carried this morning that they want to transfer the case down to Abuja. No, it wasn't that way. We want you to get it clear. As we all can see now, that the case is being treated and is being prosecuted where the sin was committed in Kwara State. So, pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, a fi assure wa pé pẹ̀lú ògo Ọlọ́run ìyá yìí, just like I said yesterday, ipe ọ̀dọ́ ni ilé ìṣẹ̀lẹ̀ sí, àwọn ọ̀dọ́ Kwara àdẹ̀ nígbà, àdẹ̀ ní faramọ́ aburú tó ń ṣẹlẹ̀ ńlọrin yìí, pẹ̀lú ògo Ọlọ́run, ọmọ yìí ó fẹ́ bó kọ àwọn àfáà jẹ́ ní, ó fẹ́ bá kọ lọ́rin jẹ́ ní ọkọ̀ àìní ó sì bàjẹ́ torí lọ́rin àwọn ọmọ lọ́rin sábúrú, wọn máa àfáà lọ́rin sábúrú pẹ̀lú ògo Ọlọ́run kò dẹ̀ ní sábúrú nínú ìlú wa. And I want to say thank you to Governor Abdulrahman Brazak. Wọ́n wá pẹ̀lú wa lórí kéèsì yìí ni wọ́n dẹ̀ ti ní bí jọ́ọ̀jì ti gbọ́dọ̀ rí tó lọ́rọ̀ ṣẹlẹ̀. Adúgbò lọ́wọ́ gọ́fúnà tó lọ́wọ́ fún Kwara náà tó gọ́fúnà tó ní tí ó dẹ̀ gba ara nù, tí ó gbà wá kúgbà, tí ó dẹ̀ gbà kankan láàyè ni. So adúgbò lọ́wọ́ tí wọ́n náà with his support. I want to tell you that we are having a maximum support of the Kwara State government that justice must prevail and the guy will not go scot-free. I want to say thank you to everyone that are here. Thank you and God bless you. Alhamdulillah, thank you so much. We appreciate your contribution, sir. Ẹ jẹ́ ká máa lọ sí ọ̀dọ̀ lọ́ọ̀yà Ògo Ìlọrin, Barrister Abdulkadir Abolaji Ajasa. Kí lẹ́yìn náà ní sọ fún wa? We give thanks to Almighty Allah. Bákan náà, Barrister Ọdẹ́délé Ibrahim, àwọn náà bẹ́ẹ̀ bí báyìí. We give thanks to Almighty Allah for giving us the opportunity to stand with justice. Because like we all know, Ògo Ìlọrin is an association, a registered one, that is shadowed with the responsibility of protecting the image, the integrity of Ilorin and Kwara State as a whole, especially the heritage of Ilorin. And there is no way we can protect the heritage of Ilorin without talking of Islam, as we all know that the umbrella or the Ilorin as a whole, without taking a move or a step to ensure that justice is done in one way or the other. And that is why we are right